Ṣé fún mi, right? Wow. Ọmọ sọ́sọ́ bí owó. You are a beautiful, oh. Thank you. You are welcome. Thank you. Nice to meet you. Wow. I never thought you could be so beautiful. Wo, ṣó fẹ́ gbọ́? Size mi gangan ni ẹ́. Hope you did not find it difficult to locate here. You are welcome. Go. What do I? Go on. What do I offer you? Tẹ́ bá roll òṣì, tẹ́ bá roll yẹ, tẹ́ roll ẹ̀bẹ̀ tó ń ṣọ. Ẹ wo, mo lè gba ojú yín. Kí ni gbogbo òṣì náà mo lè ń try láti hold yìí. Mo try láti control ara mi bọ̀ ọpọlọ yóò fún yín ní sign. Kí ni gbogbo òṣì tẹ́ ń ṣe? Ṣé fún mi? Kí ló dé? Kí ni? Ẹ̀yin bá yín kí wọ́n bọ́ mú ni tẹ́ ń ṣe òṣì káàkiri. Mo máa ń gbọ́ pé wọ́n máa ń da nǹkan síyàn lára ọ̀tọ̀ọ̀tọ̀ lógún. Ṣé kò tó dá sẹ́yìn lára ni? Olúwa ṣe yìí fún mi, calm down now. Don't tell me you are angry because of this stupid thing. Don't shit down and stop. Ẹ wò sá. Ṣé ẹ máa ń gbọ́ wípé ẹlòmíì wà okùn lọ́ máa fi ń pa ara wọn tó máa fi àgàrà wọn. Èmi ò ní dokun o. Mo máa improvise ni. Ṣé ìmọ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí red cap tẹ̀lé yẹn. Màá fi bọ́mú yín. Màá fi jókì yẹn. Màá jókì pa nítorí nǹkan tẹ̀yìn sí ó ń traumatize mọ́ bí mi nínú ewu ìwéré. Ewu ló ṣì. O fẹ́ pa mí? Ó pẹ̀kẹ́ tó kú dà mí nípa yín nìkan máa dá ẹ̀sẹ̀ tì yín torí irú yín kò yẹ kẹ́ ẹ kú ikú tó nọ́mà ikú burúkú ikú gbóná ni kí ni wèrè. Kí ni mo ṣe? Adáfẹ́ ṣe ìwé ó yẹ kí n fi báàgì gba ojú yín kí n fi gba ẹnu yín mọ́ ni ẹ̀yin onídọ̀tí òfò ránù rádaràda.